padà lẹ́yìn wọn we say no. Oúnjẹ ìpọ́njú wọ́n ti pín dẹ́kìtì o, wọ́n ti wá pín ládó lẹ́ni. Oúnjẹ ìbànújẹ́ tí ìran Yorùbá ń jẹ káàkiri tàbí sọjọ́ ọjọ́ ọ̀la wa nù. Oúnjẹ ìpọ́njú tó fi ń gbọmọ lọ́wọ́ wa wọ́n ti pín dẹ́kìtì. Oúnjẹ ìpọ́njú tí Yorùbá ń lé káàkiri lónìí tá à ń jẹ lẹ́nìí that make us love tomorrow. Àwọn tí ó daṣọ bò wá lọ́jọ́ ọ̀la Yorùbá ti ń f'oúnjẹ ìpọ́njú pamọ́. Ìjẹkújẹ, ojú kòkòrò, wàkíà dáì, ìran Yorùbá ló yẹ ká máa kì bẹ́ẹ̀. Kò mójú kò mara, ìran Yorùbá ló yẹ ká máa kì bẹ́ẹ̀. Wọ́n ti pín oúnjẹ ìpọ́njú yẹn dé Èkìtì lénìí. Ẹni máa wo orí Facebook ẹ rí i pé mo ṣó ẹ̀ díẹ̀. Ẹ̀rọ ọmọbìnrin kan láàrin inú gòsìlò ni mo ti ṣó ẹ̀. Mo kàn déédéé kàn wọ́n kan kí n bẹ̀ ni mo wá rí bánà yẹn. Wọ́n ya ìyàwó pírẹ́sídẹ̀ǹtì wa síbẹ̀. Ó máa ń pa ẹ o, kò máa ń pa ẹ o, ṣùgbọ́n mo mọ̀ pé ọwọ́ àwọn olóṣèlú yìí náà ní. Ni ìyẹn bá gbé láti yẹ lẹ́sẹ̀ yìí 2000 náà fún mi sí ti tèmi. Oúnjẹ ìpọ́njú wọ́n ti pín dẹ́kìtì. Ìbàdàn nìkan lárò kan máa ti pín. Ó ti dẹ́kìtì o. Wọ́n á ìpín tó Oǹdó, wọ́n á ìpín tó Ọ̀ṣun, wọ́n á ìpín tó Ògùn, bóyá dẹ̀ ti pín. Níjọ́ wo ni Yorùbá yóò ráyè gbọ́ ti ọjọ́ ọ̀la wọn? Níjọ́ wo ni Yorùbá yóò torí àtẹnujẹ yóò kúrò nídìí àtẹnujẹ? Níjọ́ wo ni Yorùbá ó kò nídìí àtẹnujẹ? Nígbà tá a rí tó lè gba oúnjẹ ìpọ́njú lẹ́nu wa, tí ọ̀nà àbáyọ tó lè gba oúnjẹ tó ń gba ọjọ́ ọ̀la wa dànù lọ́wọ́ wa, tí ọ̀nà àbáyọ ẹ wà. The majority of the Yoruba, they reject that ọ̀nà àbáyọ. Àfọ̀njá brother mi tó gbá ski tó gbá yámúyámú, àwọn akọni ọmọ ò ní ṣubú dànù, àgbàrá yìí fòkòtò. Àfọ̀njá ilé ayé ò ní fò ẹrù. 2025 tó ń wọ̀ lọ yìí, wàá kó àkópọ̀ oore láṣẹ Olódùmarè. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá tó dìde fún tó ń jà fún, àfọwọ́ ọ̀tún méjèèjì kórè wá bá ẹni. Ẹ jẹ́ máa pariwo fún àwọn ọmọ Yorùbá ká padà lẹ́yìn oúnjẹ ìpọ́njú. Oúnjẹ tí ń gbọ́jọ́ ọ̀la dànù lọ́wọ́ ẹni. Oúnjẹ tí ìjẹ́kẹ́nìyàn ò ní ọ̀la. Oúnjẹ tí ń sọ abiyamọ, tí ń sọ di àgàn lọ́sàn gangan. Wọ́n ti pín dẹ́kìtì. Àwọn tó dẹ̀ wá ń díẹ̀ náà ni. Àwọn tó wà ń díẹ̀ ni. Oúnjẹ tí ò yó wa. Wọ́n ní olówó tí mò ń bá rìn táyé mi ò bá ti nítumọ̀ tí ń bá padà lẹ́yìn ẹ̀. Nǹkan kan ò lè ṣẹlẹ̀ Yorùbá. Àdẹ̀bà orú ìwà báyìí lọ́wọ́ àwọn bàbá wa. Kémi tó jáde, màá gbá research. Màá béèrè bóyá àwọn màmá mi lẹ́kìtì, àwọn bàbá mi lẹ́kìtì bí wọ́n máa ń ṣojú kòkòrò oúnjẹ kiri ni. Àwọn ìyá mi níjẹ̀bú nílé Ìṣà. Gbogbo ìwà pálapàla táwọn ọmọ òde òní wù àtàwọn bàbá tòde òní àbá lọ́wọ́ àwọn bàbá wa. Ẹ jẹ́ á padà lẹ́yìn oúnjẹ ìpọ́njú. Tó lóṣèlú bá gbóúnjẹ ìpọ́njú wá tá àbá gbà lọ́wọ́ wọn kọ́. Àná rí ọ̀nà àbáyọ. Mo ti sọ fún yín, ọrẹ ni mo pé o, ọrẹ ó yàtọ̀ sí oore. Àánú kan pẹ̀lú ìrànlọ́wọ́ kan tí olóṣèlú lè ṣe fún wa náà nìkan kó wa lẹ́rú. Ká máa fi oúnjẹ ìbànújẹ́ ká máa pinlé wa lọ́wọ́. A ti rí nínú fídíò rí tó ti yọwọ́ 1000 lé yín lọ́wọ́.
tẹ́ ẹ sọ pé èmi ló kàn ní o 1,000 tó jẹ́ pé tó bá ti jáde síta bó wọnú búkà tó jẹ tó ní ẹ fún mi lẹ́bà méjì ẹ fún mi ní kíní ẹran ẹyọ kan 1,000 ti tán nígbà yẹn lọ́ọ̀ ni o nígbà yẹn lọ́ọ̀ ni o Yorùbá dẹni tán fún ló jẹ ìpọ́njú káàkiri ta dẹ̀ ń yọ̀ mọ́ àfìgbà tó ní ìfẹ́ láṣẹ mọ́ ìran Yorùbá lára Sabrina Smiling àfìgbà tí ìran Yorùbá fẹ́ gbà fún àwọn jẹgúdújẹrá olóṣèlú láti báyé Yorùbá jẹ́ délẹ̀. If the Fulani want to deal with the Yorubas, they will send the Yorubas, the Yoruba leaders. Wọ́n àṣẹ ń ṣe kò ti yẹ kí etí wa ó ṣí kí ojú wa kó ríran. Oúnjẹ ìpọ́njú ni tán bá ti gbé délé báyìí gbogbo wa máa bẹ́ mọ́ ni mọ́ ń gbé lọ sí mọ́ṣáláṣí ẹ̀ẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹni tí ò lọ sí mọ́ṣáláṣí rí adé mọ́ṣáláṣí bá ń gbé dé ṣọ́ọ̀ṣì máa kún oúnjẹ ìpọ́njú ni bá ń gbé dé ìdí Ògún ìdí Ifá ẹ̀ẹ́rí wọn wá pọ̀ rẹpẹtẹ ṣé wọ́n fi ṣe wá ni ṣé àwọn olóṣèlú yìí ṣé kìí ṣe pé wọ́n ti kó ọpọlọ wa a lè jà fún ọjọ́ ọ̀la wa mọ́ bàbá ò ráyè tọmọ mọ́ ìyá ò ráyè tọmọ mọ́ tó ló bá ti gbọ́ igbe àwọn olóṣèlú ni wọ́n fẹ́ pé ráìsì abọ́ kan o ní Èkìtì ni mo wà wọ́n fẹ́ pé ráìsì abọ́ kan l'Ákúrẹ́ o alẹ́ ni ti máa lọ ó dàbí pé a ti jẹ nǹkan míì wọ́n ti ibi tí ó yẹ kọ́pọlọ wà nínú orí ọmọ Yorùbá wọ́n ti kó eérú bẹ̀. We have lot of people that ready to deliver the Yorùbá race pé no a dá ìran Yorùbá láti máa jìyà but àwa tó ń torí ẹ̀ ń jà ńkọ́ à ń torí ọjà níta ló jà lẹ́yìn ìkùlé mi àwọn tó yẹ ká rí gẹ́gẹ́ bí ọ̀tá wa àwọn gẹ́gẹ́ la fi ń ṣe ọ̀rẹ́ àwọn gẹ́gẹ́ la ń sátẹ̀lé kiri níbẹ̀ yẹn lẹ́ni mo rí àwọn bọ́ọ̀sì tó tó bíyá láti ìlú sí ìlú ni bíyá láti local government ni torí àbọ̀ ike rẹ̀ ṣe òpèkè yá wọn àti ẹ̀wà lọ́rọ̀ pé ọ̀nà tí ò dáa yìí kí mọ́tò wá ṣe wo nǹkan lásídẹ́ǹtì n tó ṣẹlẹ̀ ní Ìbàdàn kò kọ́ wa lọ́gbọ́n ti fún lọ́ràn Yorùbá tí ọjọ́ ọ̀la wa tí ò jẹ́ nǹkan kan lójú wa mọ́ ti fún lọ́ràn ọmọ Yorùbá tá a bá ti lóúnjẹ bó mú mi rántí orí General Kollington ọmọ àlèlé horo nínú ìgbẹ́ o 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 tó bá ti róúnjẹ kò lójú tì mọ́ rárá ọmọ àlèlé horo nínú ìgbẹ́ o ọmọ àlèlé horo nínú ìgbẹ́ o ọmọ àlèlé horo nínú ìgbẹ́ o ó ní tó bá ti róúnjẹ kò lójú tì mọ́ rárá ọmọ àlèlé horo nínú ìgbẹ́ o ẹgbọ́n ṣe àwùwà bí ọmọ àlè lẹ́kọ̀ọ́ ní Ògùn state ní Ọ̀yọ́ state ní Ọ̀ṣun ní Èkìtì ní Oǹdó ní Òkun ní Kogi ní Kwara state ṣe àwùwà bí ọmọ àlè àwọn bàbá wa yìí ṣe alájẹbánu àwọn bàbá wa yìí ṣe olójú kòkòrò ó lè fóúnjẹ gbáre dànù lọ́wọ́ àwọn bàbá wa àtàwọn ìyá wa oúnjẹ náà fi ń gbáre dànù lọ́wọ́ wa ń sìn oúnjẹ yẹn náà fi kó wa wọnú kéèjì lọ the cages èyí tẹ́ ẹ bá ti gbà ní èyí tẹ́ ẹ gbà lé ní lẹ́kìtì tẹ́ ẹ bá tún máa rírú ẹ̀gbà ó tún dìgbà tí election bá tún bọ̀ tẹ́ bá dẹ̀ ti wá tilẹ̀kùn tẹ́ bá ti pẹ̀lẹ́ṣẹ̀ yẹn tán wọ́n tún palẹ̀kùn ẹ̀dẹ́ nìyẹn
mo ní Nàìjíríà la fúnni ní 10 naira fi gba 30,000 lọ́wọ́ ènìyàn. Nàìjíríà ní fúnni ní ìkẹyọ kan tí fi ń gba ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́wọ́ ènìyàn. Oúnjẹ ìpọ́njú ló kù tá fi ra ìran Yorùbá níyè. Yorùbá tá à ń pè ní ọlọ́gbọ́n onímọ̀ olóye wọ́n ti fóúnjẹ ra wá níyè. We know nothing again. Yorùbá ò mọ owó ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì mọ́ o. Mi ṣàbùyàn mò ń bá wọn ti tèmi sọ̀rọ̀ ni mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa jẹ́ kí ọ̀rọ̀ yìí ó wọnú etí wọn. Sunny Adé ló kọrin yẹn ó ní àwa lè ní ọmọ wa lọ́lá bó ti wù kí a lọ́lá tó Olúwa jẹ́ kọ́lá ọmọ wa ojú tiwa lọ àwa lè ní ọmọ ẹni lọ́lá oúnjẹ ìpọ́njú àti èéfì ń bọ̀ láwa jẹ́ lọ́wọ́lọ́wọ́ a ò wá fẹ́ ní ọ̀la mọ́ àwa ara wọn tó fẹ́ gbà wá kò nínú ìgbèkùn we say no to them. Wọ́n ti fóúnjẹ ra ìran Yorùbá níyè o bàbá mi sóbò wọ́n ti fóúnjẹ oúnjẹ lókù oúnjẹ ìpọ́njú kò síbi tó ti gbé kalẹ̀ síbẹ̀ ẹ̀rọ ọmọ Yorùbá tá a bò mọ́ mi bá ní. Mo sọ láàárọ̀ tẹ́bi bá ń pa wá lọ́wọ́ kárọ́jú bí ìṣẹ́ bá ń ṣe lára òwe àwọn bàbá wa ni wọ́n ní tẹ́bi bá ń pa ni kó máa rọ́jú bí ìyà bá ń jọmọ kó máa rọ́jú wọ́n ní ìyà tó jọmọ fógún ọdún tó jọmọ fọ́gbọ̀n oṣù tí ò bá ti pọ̀ máa padà lẹ́yìn ọmọ. Let us fight for our freedom. Òun ló lè gba oúnjẹ ìpọ́njú lẹ́nu wa akọ̀ ọmọ burúkú kan báyìí bẹ ní àgàgà Sunday Igboho mo bẹ̀rù rẹ o Igboho òṣà ẹ̀rù rẹ ń bà mí o àkàndá ènìyàn ni ọ́ o ìjọ tí n bá ti tún bojú rí Sunday Igboho màá gbọ́ṣẹ́ èmi náà fẹ́ gba ọṣẹ yẹ kí n máa fi wẹ̀. When that boy tó release fídíò ẹ̀ ń gbàyé lọ́hùn I call Sunday Igboho mo pe Sunday Igboho pé sà ẹ wọ ọmọ yìí ṣé ẹ mọ̀ rí ó lé mi kọ́ ló ń bá wí ọlọ́lọ́run ló ń bá wí ó ti wà lágbọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹni tí Sunday ó wà lára àwọn tí Sunday Igboho fẹ́ gbóúnjẹ ìpọ́njú lẹ́nu ẹ o àṣẹ kò lé bàbá àtìyá ẹ wà lára wọn tí Sunday Igboho fẹ́ gbóúnjẹ ìpọ́njú lẹ́nu ẹ ó jáde síta ṣèbó ló fẹ́ gba Yorùbá nation ní ó fẹ́ gba Odùduwà nation ní kíní kan nation ọwọ́ ti bà á Sunday Igboho mo gbé dìbò ẹ o ìwọ kọ́ ni mo tún bẹ̀rù Ọlọ́run tó dá ẹni tó mọ̀ ṣe é pé tó dá ẹ lákàndá ènìyàn. Ó jẹ́ ìpọ́njú yẹn ní bàbá Akíntóyè ní pé ẹ̀yin ọmọ mi ẹ má jẹ oúnjẹ ìpọ́njú mọ́ ẹ̀yin ìran mi ẹ fóúnjẹ ìpọ́njú lẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ fóúnjẹ ìpọ́njú lẹ̀ ẹ̀yin bàbá wa ẹ fóúnjẹ ìpọ́njú lẹ̀ ẹ sọ bàbá Akíntóyè di ọ̀tá ẹni ẹ fi ìran Yorùbá lẹ̀ ká máa jẹ oúnjẹ ìpọ́njú yẹn lọ lára oúnjẹ ìpọ́njú tá à ń jẹ that did not make us know the right thing to do again. Sharia ń bọ̀ wá ká wa mọ́lé wọ́n á gé apá ẹlòmíì ẹ jẹ́ tètè lọ́ máa ya fọ́tò lẹ̀ kó máa ya fọ́tò lẹ̀ wọ́n á gé apá ẹlòmíì ìgékúgé náà máa gé Sharia mà ní Sharia tó dẹ̀ ń bọ̀ kò ní kan olówó wọ́n á gé apá ẹlòmíì oh God wọ́n á gé ẹsẹ̀ ẹlòmíì á mọ̀ pé yes nígbà tán ní ká má jẹ oúnjẹ ìpọ́njú mọ́ tẹ́lẹ̀ oúnjẹ ìpọ́njú náà fẹ́ jẹ ẹ mọ̀ pé ìfẹ́ tí àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tó dé òní fẹ́ ìran Yorùbá ní pé nígbà tá a bá lọ ra ẹdìyẹ tá a fi sínú kéèjì tá a ń fún lóúnjẹ díẹ̀díẹ̀ tẹ́dìyẹ náà tí náà tó yẹ kọ̀kọ̀kọ̀kọ̀ tó ń jẹ oúnjẹ ìpọ́njú ni àìmọye ẹ̀mí ẹdìyẹ tó máa bọ́ ní ọjọ́ ọ̀túnla gbàyẹ ló ṣe máa mọ̀ pé inú kéjì tó ń wà tó ń yọ̀ tó ń tóbi inú ìpọ́njú àti oúnjẹ ìpọ́njú náà fún látijọ́ yìí bẹ́ẹ̀ náà ṣe ìran Yorùbá àwọn bàbá yẹn wípé ẹwà ẹja já kéèkì yẹ kí a lórí ọ̀fẹ́ àti tú jáde láti lè rìn sọ́tún rìn sósì apariwo pé once upon a time
Amẹ́ríkà náà wà tán fún wọn ní oúnjẹ ìpọ́njú jẹ. Once upon a time àwọn ìlú kan bíi Japan, China, India wọ́n wà nínú cage tán fún wọn ní oúnjẹ ìpọ́njú jẹ. Àwọn Yugoslavia, Czechoslovakia wọ́n wà nínú ìdè nínú cage tán fún wọn ní oúnjẹ ìpọ́njú jẹ. But ní ọjọ́ kan they stood up, enough is enough. Àjọjẹ ìpọ́njú mọ́. Till today àwọn ìlú tí mo dárúkọ yẹ they are among of this country tó rúlù gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́. Tí ẹ bá múra 10 years to this time China will take over everywhere in technology everything. Lánàá wọ́n jọ ń pè wá ní third country ni o. India ti rin o ibi tí a ṣe ń lọ báyìí oúnjẹ ìpọ́njú yẹ táwọn kọ̀ páwọn ò jẹ mọ́ làwa ṣe ń ranjú bá ṣe ń jó. Tẹ bá rí ọmọ Yorùbá ní patí níbi oúnjẹ ìpọ́njú yẹ olóṣèlú àtúnṣe jollof rice tẹ́ ẹ̀ mọ tó fi pinlẹ̀ bóyá ẹran ènìyàn ganan dín ní o tọ́gbẹ́lẹ́ lórí ni o ẹ̀ wá máa rí ọmọ Yorùbá á tún máa jẹ́ wọ́n á tún máa fàtẹ́gùn. Wọ́n ní jollof rice yẹ wọ́n dún ẹni tó bá wọ́n sè é ó sè tó dùn oúnjẹ ìpọ́njú ni ó dẹ̀ ń gba nǹkan tó dára dànù lọ́wọ́ Yorùbá. Ọ̀nà tó yẹ ká rìn tí ọjọ́ ọ̀la wa yóò fi gúnrégé oúnjẹ ìpọ́njú òjì aráyè jẹ́ because àwọn náà gbọ́n wọ́n ṣe oúnjẹ ìpọ́njú yẹn ní ready made. Wọ́n ṣe oúnjẹ ìpọ́njú yẹn ní tẹ́ bá rí eléyìí tí obìnrin yẹn gbé dání lẹ́ẹ̀kan wọ́n customize báàgì tó fi gbé fún wọ́n customize ẹ̀ onígbé dání rẹ̀ yẹyẹyẹ tó bá ti dà sómi lẹ́ẹ̀kan ó ṣe pátápátá ní ẹ̀ẹ̀mejì ojú àwa mọ́. Níjọ́ wo ni Yorùbá fẹ́ bọ́? Kì í ṣe pé wọ́n ń ṣe wà wá lókùtà à ń ṣe ra wa. Àwọn ìyá wa kan àwọn bàbá wa kan wọ́n wà l'Amẹ́ríkà wọ́n wà ní Canada wọ́n wà ní London wọ́n wà ní Japan wọ́n wà ní all the European country. Gbogbo ohun tí wọ́n forí wọn rò bí ìran Yorùbá ṣe máa bọ́ kò nínú ìgbèkùn. Mo ti meye kọ́ tí mo gbà léni lórí ọ̀rọ̀ ṣàríà lórí ọ̀rọ̀ àwọn ìyá wa ọ̀nà tá máa gbé gbà. Pé majority àwọn ìyá tó pè mí they are Muslim pé no we don't want ṣàríà in our land. Ìran Yorùbá ti ń ṣẹ̀sìn wọn oníkálukú wọn ti ń ṣẹ̀sìn wọn tí ò sí wàhálà pé ìran Yorùbá yìí jájà ẹ̀sìn. Àwa tá a wà ń lé tí wọ́n ń torí wa jà èyí tó yẹ káwa náà dìde pé we want to live. We always busy láti máa jóúnjẹ ìpọ́njú. Ìyìn olórí burúkú alátẹnujẹ abanilójú jẹ́ yìí. Ojú kòkòrò ló ń bá yín jà bí mo ṣe gbà. Ohun tí Oríyọmí Hamzat sọ nìbàdàn mo ṣe gbà ojú kòkòrò ní. Ojú kòkòrò ló ń bá yín jà. Àìnítẹ́lọ́rùn ló ń bá yín jà. Ojú kòkòrò òun ló dẹ̀ tì yín wọbi tẹ́ ẹ wà yìí. Nígbà táwọn tí ó jẹ́ pé wọ́n wà nínú ìgbádùn orílẹ̀-èdè tó wà àwọn tó wà l'Amẹ́ríkà tó wà ní London tó wà káàkiri European country Asia country ohun tó dùn wọ́n ni wípé wọn ò ní oore ọ̀fẹ́ láti máa wọlé bàbá wọn bó ṣe wù wọ́n. Ebi ò pa wọ́n ìyà ò jẹ wọ́n. Àwa tá a wà nínú imported genuine ìyà tó yẹ ká kára màsíkì mọ́ pé a ní àwọn ènìyàn tó ń jà fún wa. Irọ́ o we always busy láti lè kémi náà lè rí oúnjẹ ìpọ́njú ti tèmi gbà. Níjọ́ wo ni Yorùbá fẹ́ bọ́? Oúnjẹ tẹ́ máa jẹ sẹ́nu tó máa tó bí wákàtí bíi mélòó kan tó máa jáde nídìí yín tí a di ẹ̀gbin. You won't be able to touch it again. Ẹ fi ń ba ọjọ́ ọ̀la yín jẹ́. Wọ́n gbé pàǹdà lé yín lọ́wọ́ wọ́n fi ń gba góòdì lọ́wọ́ yín. Ẹ ń jẹ oúnjẹ ìpọ́njú kiri. Ẹ mọ̀ pé ayé àwọn ọmọ yín lẹ̀ ń jẹ kiri. Àwọn tó ń fún yín ní ráìsì àbọ̀ kan pẹ̀lú 2,000 èmi 5,000.
ayé àwọn ọmọ yín náà fi ń bàjẹ́ wọ́n ń ba ayé àwọn ọmọ titi yín jẹ́ wọ́n fi ń tún ayé àwọn ọmọ titi wọn ṣe. Yorùbá olójẹ ìpọ́njú ọmọ àlèléwòrò nínú ìgbẹ́ o 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 tó bá ti róhùn jẹ́ kó lójú tì mọ́ rárá tí a lójú tì tí a tún lójú tì. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù wa wọ́n ṣe bẹbẹ wọ́n ṣe bẹbẹ nígbà tí mo débẹ̀ wọ́n ní kátó bá a ṣe tò wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí há 5,000 lé wa lọ́wọ́ lẹ́yìn ìgbà yẹn wọ́n ti pákéjì àwọn ráìsì yẹn mo dẹ̀ láìkí bí wọ́n ṣe ọ̀gánáìsì ẹ̀ orun tó ṣẹlẹ̀ ní Ìbàdàn yẹn wọ́n àgbà láàyè kó ṣẹlẹ̀ wọ́n wá ní ká máa lọbẹ̀ kó ní kálukú lọ máa mú títí ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ládé mú adúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù adúpẹ́ lọ́wọ́ sẹ́nitọ̀ wa Ọlọ́run á máa fún wọn ṣe wèrè kò rántí ọjọ́ ọ̀la tó bá ti róúnjẹ kò lójú tì mọ́ abẹ́ ti gbàgbé ni ilẹ̀ Yorùbá náà la wà tọ́ba kan lóun ṣe àjọ̀dún God tó ní kí wọ́n máa wọlé lọ máa gbé iṣu ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú 1,000 oúnjẹ ìpọ́njú wọ́n máa ń fẹ́ bí payín ni ẹ̀yin ló yẹ kẹ́yẹ́ wá dìde kẹ́ ẹ pé àrò àti ọ̀dọ̀fín inú yín pé no the idea ọgbẹ́ táwọn ilé ìgbé wa kò lè ṣẹlẹ̀ mọ́ iṣu ẹyọ kan lọ́bẹ̀ yẹ wà gbéṣu ẹyọ kan tó bá ń jáde báyìí wọ́n bá fún ní 1,000 lọ́wọ́ oúnjẹ ìpọ́njú Èdùmàrè bá mi kọ́ o èmi gan kọ̀ fún ara mi kí n má bá wọn jóúnjẹ ìpọ́njú kọ́ ọmọ mi má bá wọn jóúnjẹ ìpọ́njú kára ilé mi má bá wọn jóúnjẹ ìpọ́njú ìran mi Yorùbá tó ń jóúnjẹ ìpọ́njú lọ́wọ́ Èdùmàrè bá mi gbà lẹ́nu wọn ṣí wọn lójú adániwáyé ṣí wọn lójú kó ṣí wọn létí kó ṣí wọn ní ìyè kán lè mọ̀ pé oúnjẹ ìpọ́njú náà ń jẹ mo ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan rí ó mà dáa kéèyàn ó ti léèrè wá ohun tí Yorùbá ń pè ní ìtìjú nǹkan gidi mà ní oru end of year Christmas today on the 23 ọ̀la on the 24 ìyàwó ẹ̀ máa ṣe jọ̀lọ́ọ̀fù rẹ̀ wá ẹran tó máa gbé sí lórí báyìí bó ṣe máa rí kùdùrùkùdùrù rẹ̀ máa ní mi ò jẹ gbogbo àwọn tó ń jẹ àwọn tí sálárì wọgọ́jú títí wa lọ lọ́dún wọn lè rí ìkàkì tọ́ka sí orí oúnjẹ ìpọ́njú bẹ́ẹ̀ ni Yorùbá ń jẹ lọ́wọ́ kádániwáyé kó gbà lẹ́nu wọn the only thing tó lè mú kí ìran Yorùbá ó kúrò nínú oúnjẹ ìpọ́njú títún pa wá mo sọ lánàá nígbà tẹ́mi àti bàbá Professor Banji Akíntóyè jọ sọ̀rọ̀ tí mo wá ní mo sọ fẹ́yàn kan pé under the government of Muhammadu Buhari over 29,000 Yorùbás nápa tí àjẹrà ìsìn gbà yẹn náà ni tí Fúlàní bí lórí ọ̀fẹ́ tó fi wọlé tó fi ń túbú wa bó ṣe wù wọ́n bàbá ní ọmọ mi under the umbrella of our own brothers Bọ́lá Ahmed Tinubu wọ́n ti pa more than 15,000 wọ́n ní nígbà tí Bọ́lá Ahmed débẹ̀ yìí wọ́n ti pa more than 628,000 Nàìjíríà nínú 628,000 yẹn ibẹ̀ ní Yorùbá ti rí 15 mú 50,000 ọmọ ènìyàn ní o síbẹ̀síbẹ̀ a sì ń lé oúnjẹ ìpọ́njú kiri ẹ jẹ́ máa lọ torí látàárọ̀ yà I'm not happy inú mi ò dùn torí àwọn bàbá wa yìí tó jẹ ìpọ́njú tí o bá tẹ̀lé àwọn bàbá wa àtàwọn ìyá wa lọ sóde ńgbà yẹn lọ́hùn bóyá ilé ibi tẹ́dẹ́ ń débẹ̀ ń pẹ́ ṣe ń wọlé náà ṣó jẹ lọ́wọ́ táwọn bàbá yẹn bá ti ṣojú báyìí tójú àìwọ àti ìyá ẹ̀ bóyá bàbá ẹni tó bá ṣe mẹ́rin tó bá ti ṣẹ́jú yẹn lẹ́ẹ̀mẹ́ta wàmùwàmù
kán fi góòdì sí oúnjẹ òun ò gbẹ́dọ̀ jẹ́ tó bá jẹ́ ọ̀daràn wà máa ebi pa lọ́wọ́ wà máa sọ pé mo ti yó mà mo ti yó àìṣe gan mà mo ti yó ní ìgbà yẹn làwọn ọ̀rẹ́ mi ajẹun tọ́nà là ń bọ̀ wá àjẹun wọn àfẹ́ kó ojú oúnjẹ yẹn nìyẹn àwọn bàbá wa àti ìyá wa ìjọ oúnjẹ ìpọ́njú tó bá dẹ̀ jẹ́ pé ní àsìkò tó rí pé wọ́n fi kíní yẹn lọ ẹ pé ẹsẹ̀ wo àti ìyá ẹ ló ṣe déédéé tó bá wá tẹ̀ lẹ́sẹ̀ yẹn mọ́lẹ̀ pìm ó gbẹ́dọ̀ ké pé yé wà á kására ni o ti gbẹ́dọ̀ understand the message yẹn pé anything tó bá gbé wá láti níbí bàtà wà yìí you must not take it ṣùgbọ́n àwa tó dé òní mami kì í ṣe kọ́ tẹ̀ mí náà mami ẹ̀ ń tẹ̀ mí kí ló dé tẹ̀ ń tẹ̀ mí kí ló dé tẹ̀ ń tẹ̀ mí tí ìyá bá ṣojú báyìí mami kí kò sí yín lójú sísá mi kan ti wọlé ọmọ Yétúndé mo ní Sọlá Ọlágúnjú Kẹ́hìndé ohun tí mo sọ ayé wọn mami kí kò sí ọ lójú ọmọ adójútì ni Yorùbá ti ń dójútì àwọn bàbá wa àti ń dójútì àwọn ìyá wa àwọn bàbá wa yìí jó ń jẹ ìpọ́njú wọn àdẹ rìnrìn ìdọ̀tí wọn ò rìnrìn ẹ̀gbin àwa tòní ti jó ń jẹ ìpọ́njú àti rìnrìn ìdọ̀tí àti rìnrìn ẹ̀gbin wọ́n dẹ̀ ti ń fóúnjẹ ìpọ́njú yẹn wọ́n ti fi ń kó ire ayé Yorùbá wọ́n ti fi ń kó no wonder tí àjòjì fi ń jẹ èrè ilẹ̀ wa ọ̀rọ̀ náà ní tẹ́yìn bá gbọ́ tí ẹ sì gbọ́ràn ẹ ó jẹ èrè ilẹ̀ náà àwọn bàbá wa àná wọ́n gbọ́ràn náà fi rí èrè ilẹ̀ yẹn jẹ díẹ̀ àwa tòní oúnjẹ ìpọ́njú yẹn ni ready made food oúnjẹ ìpọ́njú yẹn ni àfẹ́mọ́bi tó ti wá no wonder tí Fúlàní tó fi dominate ayé wa no wonder tó fi jẹ́ pé Fúlàní ló dictate fún wa ìjẹkújẹ ni oúnjẹ ìpọ́njú tí a bá lọ́wọ́ àwọn baba ńlá wa ẹ mọ́ bínú pé kíní ẹ yí èrè ìdí tàbí tó wípé ẹ sọpọ́ọ̀tì mínísírì bàbá Èkìtì oúnjẹ ìpọ́njú èyí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn wọ́n láwọn ọmọ kéékèèké náà pè ẹlòmíín kọ́ ọmọ mẹ́ta lọ wọ́n ní a rí nínú ẹni tó lọ bẹ̀ pẹ̀lú ọmọ mẹ́ta tí ò lọ́mọ kankan mú wálé ó ti fi abọ́ ráìsì kan pẹ̀lú 5,000 ó ti fi sọjọ́ ọ̀la ẹ̀ dànù wọ́n tún pe lẹ́kìtì lé ní mo rí olójẹ́ kí dára ṣe short video yẹn bọ́kàndínlẹ́ kọ̀wọ́ kú ni kí náà ṣe ń bíbẹ̀ wọ́n ní àwọn olóṣèlú ló wá oúnjẹ mú wá tí máa gbójú sókè báyìí ni mo rí píkṣọ̀ rẹ̀ mí Tinubu pé ó máa tún lè kẹ o Èkìtì náà ti bẹ̀rẹ̀ sí jó oúnjẹ ìpọ́njú oúnjẹ tí àwọn bàbá wa o táwa ò gbẹ́dọ̀ gbà àwọn bàbá yẹn ń pariwo bàbá Akíntóyè ọ̀nà ẹyọkan tá a lè fi bọ́ ọ̀nà ẹyọkan tá a lè fi bọ́ tá a fi ní gbóúnjẹ ìpọ́njú òun náà ni pé ká jà fún òmìnira wa ká bọ́ kúrò nínú ìgbèkùn. My brother, you can't call. I did not have second phone. My second phone ó ti ní problem. Olúfowóbí Adéníyì ẹ má bínú second phone mi ti ní problem. ó jẹ́ ìpọ́njú àwọn bàbá yẹn ti rí ẹjẹ́ bíra wa léèrè gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bú Sunday Ìgbòho ṣé gbogbo tí Sunday Ìgbòho sọ lánàá ní ìjẹta ní ìjẹrin ṣé kò tí ń ṣe mọ́ wa lára báyìí ọmọkùnrin yẹn tún rìlíìsì bọ́ọ̀bù ọ̀rọ̀ kan ní ṣé oṣù táwa nínú ẹ̀ ní àbọ̀ oṣù tó kọjá mo ní bàbá mi àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ èyí tẹ́ ìsọ́lẹ̀ àti ìkúrò lórí ẹ tẹ́ bá rí nígbà tí bàbá Muyideen Bello kú tọ́mú bàbá Muyideen Bello lọ́rọ̀ ó ní Yorùbá ò tí ì jìyà ó ní tó bí ata bá jìyà ọpọlọ wa máa pé ṣé àtúgbẹ́dọ̀ jẹ gbélé lọ nígbà tó dìde bá lé ilé bá rí jọ̀lọ́fù ráìsì tán ti dé sínú ike pẹ̀lú ẹran tó dẹ̀ ìjókòó tó dẹ̀ ń jẹ oúnjẹ gan tí a mọ orísun ẹ̀ àwọn bàbá wa sọ pé ò gbẹ́dọ̀ jẹ́ mo jẹ́rìí màmí tó bá jẹ́ odidi ọ̀sẹ̀ méjì wà lóòótọ́ ní jẹrú ẹ̀ mọ́
alábàjọ tí ìran Yorùbá ò fi rí ògo wọn lò. Ìlú Ìlàwà nígbà tán ní sẹ́nítọ̀ kan fi ẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ lóríta mẹ́ta, ṣé kò ti yẹ kó yé wa pé they are our enemy, they are not for us. Sister wa Kẹ́mi tó sọ̀rọ̀ ní London pé he have nothing in common with Fulani, ṣé ó parọ́ ni? Ṣùgbọ́n ó jẹ́ ìpọ́njú ti dí wa lójú, ó ti fọ́ wa lójú, ó jẹ́ ìpọ́njú yẹn ti dí wa létí àgbọ́nà mọ́. Ṣé àṣàkẹ́lẹ́ ló gé tí yín jẹ? Àṣàkẹ́ ò gé tí lọ kankan. Ìpọ́njú, ó jẹ́ ìpọ́njú ló gé tí yín lọ. Kẹ́ ẹ bá lè pẹ́ nínú ìpọ́njú yẹn dáadáa. If you are still among of them tó ṣe expect good thing under the Nigeria, àánú ọmọ yín ló ṣe mí. Ẹlòmíì àwọn ọmọ ẹ̀ á wú òkú ẹ̀ jáde nínú sàárè, eegun tó bá wà ńbẹ̀ wọ́n á tún dáná sun. Àwọn bàbá yẹn ń pariwo, ẹ̀yin ènìyàn mi, the great Yorùbá ọmọlúàbí, ó jẹ́ ìpọ́njú táwọn eléyìí fún yín jẹ yìí, ó gbọ́n ọmọlúàbí yín nù ni. Ohun tó lè mú wa tàbí ní bá wọn jó jẹ ìpọ́njú mọ́, òun ní ká kúrò láàrin wọn. We must have our own country. The Yoruba must be independent nation. Ẹni no. Ẹni no. Akóbá dédé rèé kì í kóbá igi oko. Ènìyàn náà ló máa kóbá. Sunday Igboho tún jáde síta pé ẹjẹ́ agbára wà. Ìyí tí Ọlọ́run ọba mi fi pamọ́ sí ilẹ̀ Yorùbá, àjẹ àjẹyó àti àjẹṣẹ́kù tí ò ní sí pé ènìyàn kankan ń fún wa ní oúnjẹ ìbànújẹ́. Ẹni no. Ẹni àwọn tó fún yín ló jẹ ìbànújẹ́ yẹn gẹ́gẹ́ oúnjẹ ìpọ́njú yẹn nínú yín dùn sí. Wọ́n ti pe dékìtì lé o. Ta ló lè gbà wá? Ẹlọ́lọ́run. Ọlọ́run ti gbà wá àwa lágbára wa. Torí Ọlọ́run ti la ọ̀nà àbáyọ lẹ̀ fún wa. Títí wa ní kárí ọ̀nà àbáyọ tọ́lọ́run là lẹ̀ fún wa. Kí lọ̀nà àbáyọ náà ni wípé me and you must queue behind Bàbá Akíntóyè, olóyè ṣe Sunday Igboho láti gba orílẹ̀-èdè wa. Nigeria is finished. Bí àṣà ọ̀rẹ́ ọ̀gá wa kan ní, ó ní kí Nigeria before Nigeria kill you. Bàbá mi kan bá mi sọ̀rọ̀ lánàá. Bàbá yẹn máa débi kan, mo rí pé òun bàbá yẹn ń gbé mo ní dáàdi yẹn, ó dàárọ̀ sà. Èmi wà lálẹ́ lọ́dọ̀ wa, mi bẹ̀rẹ̀ àwọn wà láàárọ̀ láti Amẹ́ríkà. Wọ́n ní Nàìjíríà ti bá àwọn. Pé ẹni Nàìjíríà bá ló máa mọ̀ pé orílẹ̀-èdè yóò ṣe orílẹ̀-èdè mọ́. Àwọn tó ọmọ wọn kú ní Ìbàdàn, Nàìjíríà ló bá wọn. Ẹ̀yin tẹ́ ń tó jẹ ìpọ́njú kiri, Nàìjíríà ló bá yín. Nígbà yí àwọn bàbá wa Awólọ́wọ̀, àwọn tíṣà wa ń gbà á nì tí Awólọ́wọ̀ ń fún lóúnjẹ kì í ṣòro oúnjẹ ìpọ́njú báyìí. Oúnjẹ ráìsì tí wọn ò ní lè dàgbé ni ó lè jẹ́ èèyàn méjì. A bag of rice ń gbà yẹ ó times 2 eléyìí tó ń ṣe lóde òní. Ó lè jẹ́ tíṣà méjì ló máa pín ẹyọ kan sí méjì. Òróró ṣé kíngì ni àbí tiger tí agolo ẹ̀ máa rí bí tó máa ní 4 corner. Tíṣà kọ̀ọ̀kan lè gbà méjì lọlé. Àwọn ṣe báwa ọmọ skul a máa bá wọn kó lọlé. Ìyá oṣó jẹ́ ìpọ́njú, well done, ọmọ ọ̀dọ̀ rere ni. Ṣùgbọ́n ilé táwọn olóṣèlú tó dé òní mú yín. Ọlọ́run ọba gbọ́, oríjì ìpọ́njú ló ti jáde wá. Orísun ìpọ́njú ló ti jáde wá. Alábàjọ tẹ́ lelelelelelelele tẹ́ ẹ̀ bá, tẹ́ ẹ̀ wá tẹ́ ẹ̀ rí. Ó jẹ́ ìpọ́njú tí Nàìjíríà ń fún wa jẹ ni. Ẹni bá létí kó gbọ́n tí àwọn onílẹ̀ ń sọ. Not Baba Ekiti is talking o, èmi kọ́ ni mò ń sọ o. Ó ń bá èmi náà wí o. Ẹni bá létí nínú ọmọ Yorùbá kó gbọ́n tí àwọn onílẹ̀ ń sọ. Kó gbọ́ ohun tí ẹlẹ́dàá ayé àti ọ̀run ń sọ pé this is time for the Yorùbá to say bye bye to Nigeria. Tá bá fẹ́ bọ́ nínú ìpọ́njú yìí, tá bá fẹ́ kó oúnjẹ ìpọ́njú, tá bá fẹ́ jẹ oúnjẹ ìpọ́njú mọ́.
this is time for me and you. King Oil adaraboyin bàbá mi. King Oil 4 corner. Oh, àǹkárá ọ̀pá méjì. Àtẹ́bá ti gba àǹkárá ọ̀pá méjì, oríṣiríṣi orílẹ̀ máa gbọ́ lẹ́nu wọn. Nígbà tí wọ́n máa ń dá orin yẹn, ìyàwó wọn, ọmọ wọn, ó wà l'Amẹ́ríkà, ó wà ní London. Wọ́n ń fa ayé yín, wọ́n fi ń tú ayé títí wọ́n ṣe. Wọ́n wá ń fa ayé títí wọ́n fi ń ba ayé títí yín jẹ́. Ẹ̀dẹ̀lẹ̀ ní gbọ́. Yorùbá, ẹ padà lẹ́yìn oúnjẹ ìpọ́njú. Ẹ padà lẹ́yìn oúnjẹ ìpọ́njú. Ohun tó máa fún yín tí ò lè lo ọjọ́ méjì lọ́wọ́ yín. Èwo lẹ fẹ́ nínú ilé ìtajọ máa wà tí ẹ̀yin ó jẹ tí àrọ́mọdọ́mọ yín ó máa jẹ lọ. Mo ní no wonder ìdá Amẹ́ríkà rí, ṣùgbọ́n mo ní àwọn ènìyàn tó wà l'Amẹ́ríkà dáadáa. Wọ́n á ní tọ́mọ Amẹ́ríkà bá dé, á ní God bless America. Àtàwọn ènìyàn wa tó ti níwèé ìgbélú lọ́hùn, wọ́n tún máa kọjọ́ ọjọ́ kan ní ọjọ́ celebration. Tẹ́ni wọ́n á gbóúnjẹ, wọ́n á máa jó kiri. Ọjọ́ t'Amẹ́ríkà gba independent wọn, tí wọ́n bọ́ kò nínú oúnjẹ ìpọ́njú, tí wọ́n bọ́ kò nínú oúnjẹ ìyà, tí wọ́n bọ́ kò nínú oúnjẹ ìṣẹ́. That is what can save the Yorùbá. Táwa náà máa fi bọ́ kò nínú oúnjẹ ìpọ́njú until we reject Nigeria totally. Until we reject Nigeria totally. Orísun wa tó ti sun adùn fún wa tẹ́lẹ̀, wọn ò wá fẹ́ ká padà síbi ẹ̀ mọ́. Wọ́n wá kó oúnjẹ ìpọ́njú, wọ́n fi pàǹdà wọ́n fi ń gba góòdì ìdànù lọ́wọ́ wa. Wọ́n fi pàǹdà wọ́n fi ń gba góòdì ìpadà lọ́wọ́ wa. Èèyàn kan sọ pé ó ní bàbá Èkìtì nígbà tá mo sọ̀rọ̀ ní ọjà láàárọ̀, ó ní kì í ṣe oúnjẹ ìpọ́njú. Mo ní Èkìtì lájọ wà, tẹ́ni kẹ́ ẹ dìbò kẹ́ ẹ ṣe bẹ̀. Ó mú mi rántí bàbá àgbà kó. Wọ́n ní ẹ dìbò ẹ ṣe bẹ̀. That is the only promise they promise you. Dìbò ṣe bẹ̀. Ṣé ọbẹ̀ wọn lẹ̀ ṣì ń jẹ́? Àwọn Oǹdó náà ti dìbò, wọ́n ti ṣe bẹ̀ náà. Ó jẹ ìpọ́njú. Mi mọ nǹkan tí mi mẹ́ni tó kọ́ ilé bá Yorùbá o, tí Yorùbá wá kúndùn ó jẹ ìpọ́njú o. Yorùbá wá kúndùn ó jẹ ìpọ́njú, and we see the way láti lè deliver ara wa. Ó jẹ ìpọ́njú, ì máa ń ba ayé ẹni jẹ́ ni. Ó jẹ ìpọ́njú, ó máa ń gba ògo dànù lọ́wọ́ ológo ni. Ó jẹ ìpọ́njú, máa ń gba ògo lọ́wọ́ ẹni fi ògo ẹni tọrẹ. Ó jẹ ìpọ́njú, máa ń mú kéèyàn ó lé kó má lè bá. Ó jẹ ìpọ́njú, ó máa ń mú kéèyàn ó wá kó má lè rí. Àwa máa yí lójú kan bí iṣẹ́ àbábà. Ó jẹ ìpọ́njú yẹn làwọn olóṣèlú náà fún wa jẹ. Until we reject it, ká tó lè lé, ká tó lè bá, ká tó lè gbà, ká tó lè kó. Until we reject Nigeria. Mo ní ẹ padà lẹ́yìn àwọn olóṣèlú, wọn ò ní oore kọ́bọ̀ kan tó fẹ́ ṣe fún wa, ń tó fẹ́ máa fún wa náà nìyẹn. Mo gbà ládùúrà Ọlọ́run á gbà wá o. Bàbá Èkìtì tún wí eléyìí, mo ń lọ lé mi. Iṣẹ́ ìrànṣẹ́ wa nídìí ìrànlọ́wọ́ yín bí ọ̀gá mi Kóìkí ṣe ní ká máa sọ. Àwa ò ní dákẹ́ ohun títí kíní tó bá bọ́ sí wa lọ́wọ́. This is our identity. Káàkiri gbogbo àgbáyé kò sẹ́ni kan tó lè bá wa dù. Tí ò bá ti jẹ́ ọmọ Yorùbá kò lè pera ẹ̀ ní ọmọlúàbí, kò lè pera ẹ̀ ní ojúlówó ọmọlúàbí. Àwa la ní, ó dẹ̀ máa wá sí ìmúṣẹ. We need your support. And again, please remember Baba Ekiti TV on YouTube. Ẹ bá mi subscribe sórí ẹ̀. Mo ní ẹ̀ ní gbọ́ nǹkan kan lẹ́nu èmi tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ bí ìran Yorùbá ṣe máa kúrò nínú ìgbèkùn, nínú kéèjì tí Nàìjíríà sọ wá sí. Adẹ̀ máa bọ́ láṣẹ Olódùmarè. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Ẹ kú ìpalẹ̀